mo kí wa lórúkọ Jésù Kristi níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbóhùn yìí lọ́wọ́lọ́wọ́. Oṣù keje máa pé ẹ̀yin náà. Olúwa ní kí n sọ pé ẹ ò ní rí ogun ẹkún. Ìrànlọ́wọ́ tí ẹ ń gba Ọlọ́run gbọ́ fún láti ọjọ́ ìwá tó kọ̀ tí ò wọlé. Lóṣù keje wẹ́rẹ́ ó máa wọlé sáyé yín, sílé yín, sẹ́bí yín, síṣẹ́ yín. Bó ti wù kí orílẹ̀-èdè yìí ó rí, bó ti wù kó orílẹ̀-èdè tẹ́ wà ó rí, Ọlọ́run yóò fi ọrọ̀ ọbẹ̀ bọ́ yín. Ọlọ́run yóò gba ìkólọ yín padà. Ọlọ́run yóò sì fi orin tuntun sí yín lẹ́nu ní Olúwa wí. Èyí tí mò ń sọ ní kùtùkùtù àárọ̀ nílé Olúwa yìí yóò wá sí ìmúṣẹ nínú ayé yìí lÓlúwa wí. Ẹ jẹ́ ká jọ kọrin yìí, ẹ jẹ́ ká jọ kọrin yìí bí a sì ti ń kọ a ó rí Ọlọ́run lórúkọ Jésù Kristi. Ọlọ́run máa wò mí níran. Ìyanu lọ̀rọ̀ mi fẹ́. Àánú láyé mi béèrè. Ìyanu lọ̀rọ̀ mi fẹ́. Àánú láyé mi béèrè. Nírú kòríta báyìí mo gbàgbọ́ pé ọ̀rọ̀ rẹ ọ̀rọ̀ mi ó fẹ́ ìyanu. Nínú ìwé Genesis orí 6 ẹsẹ̀ 7 tá bá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1, àwọn ẹ̀dá ènìyàn bẹ́ẹ̀ sì ń ṣe ohun tó wù wọ́n, èyí tó lòdì sí ìfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí ó dé ẹsẹ̀ 5, Ọlọ́run pinnu àti payé rẹ́. Ọlọ́run pinnu àti payé run. Ṣùgbọ́n nígbà tí a máa dé ẹsẹ̀ 7, Ọlọ́run sọ pé inú ń bàjẹ́ sí ìran ènìyàn. Ìgbà tó wá dé ẹsẹ̀ 8, ó ní ṣùgbọ́n Nóà rí ojú rere lọ́dọ̀ Olúwa. Àyànfẹ́, bó ti wù ká yóò dorí kodò tó, bó ti wù kí ayé ó dorí kodò tó, àwọn ọkùnrin kan bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin kan sì ń rí ojú rere tí wọ́n dẹ̀ ń dáhùn rere ṣe láyé tí a sì mú ìkólọ wọn padà. Ìdí tó fi jẹ́ pé ní àárọ̀ yìí bí o mọ̀ bóyá àárọ̀ lẹ́wà tàbọ̀sán lẹ́wà níbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, ó yẹ kí èmi àti rẹ kára wọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run fún àánú ẹ̀ bí a ti ń lọ nínú ìrìnàjò oṣù keje. Màmá yìí kọrin yìí pẹ̀lú mi, mo sì mọ̀ pé ìwọ náà ó pẹ̀lú àwọn tí ó rí àánú gbà. Ọlọ́run máa wò mí níran. Ìyanu lọ̀rọ̀ mi fẹ́. Àánú láyé mi béèrè. 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 Àánú láyé mi béèrè. Lórí ọ̀rọ̀ iṣẹ́ rẹ yẹ, lórí ọ̀rọ̀ ayé rẹ yẹ, tó o bá tún ti rí àánú gbà, tó o bá lọ rí àánú gbà, nǹkan máa yí padà. Má torí ẹ̀ pokùnso, má torí ẹ̀ gbóògùn jẹ. Àánú ni ayé rẹ nílò. Arán mi, agbé mi kalẹ̀, arán mi sí ọ pé kí n sọ fún ọ pé o nílò àánú. Bó o bá sì lè lanu béèrè, dandan ni ká ṣe fún ọ. Bíbélì wípé tó fi di ìsinsìnyí a ò tí ì béèrè ohunkóhun lọ́wọ́ Ọlọ́run. Ó wá kọ síbẹ̀ pé kí a béèrè títí ayọ̀ wa yóò fi kún àkúnwọ́ sílẹ̀. Lórí ọ̀rọ̀ ọmọ rẹ, lórí ọ̀rọ̀ ọkọ rẹ, lórí ọ̀rọ̀ aya rẹ, lórí ọ̀rọ̀ iṣẹ́ rẹ, lórí ọ̀rọ̀ ìdílé rẹ, àánú ni kó o béèrè fún. Àánú, bó o bá irá àánú gbà, bó o bá irá àánú gbà, dandan ni kí nǹkan ó yí padà fún ẹ. Mo dẹ̀ sọ bí alásọtẹ́lẹ̀ Ọlọ́run láti ilé Olúwa pé màmá tó ń gbọ́ mi, bàbá tó ń gbọ́ mi, ayé sọmọ dàgbà náà mẹ́rin lọ́wọ́ ni. O lọ́kọ bí aláìlọ́kọ, o fẹ́yàwó bí aláìfẹ́yàwó, o fi ọjọ́ kan gbádùn ìgbéyàwó rẹ. Àánú Ọlọ́run máa ti ọ̀run sọ̀kalẹ̀ lọ́wọ́lọ́wọ́. A wọ
wọnú ilé rẹ wá á dẹ̀ forí tuntun sí ẹlẹ̀. Jẹ́ ká tún jọ kọrin àdúrà yìí. ọ̀nà là kedere. Ọlọ́run mi ṣàánú mi o, ọ̀nà là, ọ̀nà là kedere. Ọlọ́run mi ṣàánú mi o, ọ̀nà là, ọ̀nà là kedere. Ọlọ́run mi ṣàánú mi o, ọ̀nà là, ọ̀nà là kedere. Ọlọ́run mi ṣàánú mi o, ọ̀nà là, ọ̀nà là kedere. Ọlọ́run mi ṣàánú mi o, ọ̀nà là, ọ̀nà là kedere. Ọlọ́run mi ṣàánú mi o, ọ̀nà là, ọ̀nà là kedere. Ọlọ́run mi ṣàánú mi o, ọ̀nà là, ọ̀nà là kedere. Ọlọ́run mi ṣàánú mi o, ọ̀nà là. Ọ̀nà yẹ kó là fún wọn náà. Bíbélì sọ pé nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n dé etí òkun pupa, òkun rèé níwájú, Íjíbítì rèé lẹ́yìn pẹ̀lú ìbọn. Àyà àwọn ọmọ Ísírẹ́lì ń já. Wọ́n wá bẹ Mósè kó bẹ Ọlọ́run rẹ̀ kó gbà wọ́n nínú àkókò báyìí. Bíbélì sọ pé Ọlọ́run pàṣẹ fún Mósè kó na ọ̀pá ọwọ́ rẹ̀ sí etí òkun, òkun dẹ̀ pínyà. Àyànfẹ́ jẹ́ kí n sáré sọ fún ẹ, sórí Friday tá à ń wò lọ́ọ̀kan yìí, jẹ́ kí èmi àti ẹ náà jọ pàdé kájọ na ọ̀pá àdúrà sí òkun pa tó wà níwájú ẹ, kí òkun pa kó dẹ̀ pínyà, kí Íjíbítì tó ń lépa rẹ kí wọ́n dẹ̀ ṣègbèsè tí òkun. Friday máa le, mo tún ti sọ, Friday yìí máa lágbára. Wò ó, wákàtí méje yẹn kò ní lọ lásán ni Olúwa wí látẹnu mi sáyé ẹ. Àkókò àti ṣọ̀lẹ́kọ́re ó pẹ́ tó ti ń lọ bí àdúrà. Tó o bá lérìn o ní ó fọkọ̀ gbé ẹ. Tó o bá ó jẹ́ lọ owó ọkọ̀ yá tí o bá sówó ọkọ̀. Ẹ̀yin tẹ́ lè ran lọ́wọ́ ẹjẹ́ ran yín lọ́wọ́ kẹ́ ẹ gbọ́kọ̀ sọ́nà. Àní ẹjẹ́ àjọ pàdé pọ̀ lọ́jọ́ Friday yìí kájọ mi ọwọ́ Ọlọ́run kí Olúwa kó ṣe. Tọ́ bá ní pé orí rẹ burú, máa gbé orí tó burú bọ̀ kí Ọlọ́run tó lè tún orí ṣe kó wá tó ṣe. Báyé bá fi àìsàn pamọ́ sí ẹ lára, ó dẹ̀ máa gbé bọ̀ kí Ọlọ́run tó dá ọ kó mú àìsàn náà kúrò. Wò ó, ìròyìn ò tá fojú wa o. Ta ló mọ̀ bóyá torí tiẹ̀ tó ń gbọ́ mi, torí ọmọ rẹ, torí àwọn olólùfẹ́ rẹ, bóyá torí ẹ̀ la ṣe gbé pàdé kalẹ̀. Èmi ò mọ ohun tó Olúwa kàn ní ká ṣe. Ìdí nígbà pé mi ní oṣù mi ò wo láàárọ̀ lọ́sàn-án lálẹ́, màá make sure pé information yìí ó ń dọ́dọ̀ yín. Tó bá jẹ́ pé ìwọ la rán mi sí, dandan ni kó o gbórí wọlé. Tó bá dẹ̀ ti ń gbórí wọlé, dandan ni kó o gba ìyanu tiẹ̀. Wo jákàjọ kọrin ìsọjí, mo mọ̀ pé ọ̀nà máa là fún ẹ, ọ̀nà máa là fún wọn náà. Wàá dẹ̀ jẹ́rìí sagbára Ọlọ́run lórúkọ Jésù Kristi. olórí kọ́kọ́rọ́ Bàbá fi bọ́ mẹ́, kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ire, gbogbo ọ̀nà tádé ti máa mi. bá mi ṣíwọ́ kọ́kọ́rọ́ ayọ̀ Olórí kọ́kọ́rọ́ bàbá fi bọ́ mi, kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ire, gbogbo ọ̀nà tádé ti máa mi. Bá mi ṣí wọn kógo rẹ̀ yọ láyé mi. olórí kọ́kọ́rọ́ Bàbá fi bọ́ mi, kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ire, gbogbo ọ̀nà tádé ti máa mi. Mi ṣí wọn kógo rẹ̀ yọ láyé mi. Olórí kọ́kọ́rọ́ bàbá fi bọ́ mi, kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ire, gbogbo ọ̀nà tádé ti máa mi. bá mi ṣíwọ́ kókó rẹ̀ láyé mi. Ó dá báyìí l'Olúwa wí látẹnu mi, báyìí l'Olúwa wí látẹnu mi sáyé yín. Gbogbo ẹni tí ayé ti ọ̀nà mọ́, ọ̀nà yẹn ṣí, ọ̀nà yẹn ṣí, ọ̀nà yẹn ṣí, ọ̀nà yẹn ṣí,
ọ̀nà yẹn ṣí, ọ̀nà ìbímọ, ọ̀nà ìlọsíwájú, ọ̀nà ìdàgbàsókè tí ayé tì mọ́ ẹ báyìí l'Olúwa wí látẹnu mi. Ilẹ̀kùn yẹn ṣí Éfrátà, ilẹ̀kùn yẹn ṣí Éfrátà, ilẹ̀kùn táyé tì mọ́ ẹ tó sọ ẹ́ dà láìsàn, ilẹ̀kùn tá tì mọ́ ẹ tó mú kó wà lójú kan náà. Ó wà lókè òkun, ayé rẹ̀ ò jọ tẹni tó wà lókè òkun. Ó wà lábúlé, ó wà lókè òkun, ayé rẹ̀ ò tà sẹ́ni tó wà lábúlé. Mo ní ilẹ̀kùn yẹn ṣí, ilẹ̀kùn yẹn ṣí, ilẹ̀kùn tó dá ayé rẹ̀ dúró sójú kan náà, ilẹ̀kùn tá tì mọ́ ẹ táyé rẹ̀ fi wà lójú kan náà. Mo jíṣẹ́ bí wòlíì Ọlọ́run, iná Olúwa já ilẹ̀kùn náà, ilẹ̀kùn yẹn ṣí fún ọ. Ẹ gbé orí yín sókè yẹn nànà, ká gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé, kí ọba ògo kó wọlé wá. Ilẹ̀kùn ìṣeré tó sé mọ́ ìránṣẹ́kùnrin tó ń gbọ́ mi, ilẹ̀kùn ìṣeré tó sé mọ́ ìránṣẹ́bìnrin tó ń gbọ́ mi, mo pa á láṣẹ lórúkọ Jésù pé láàárọ̀ yìí ilẹ̀kùn yẹn ṣí fún ọ. Bó o ti ń wọnú ayé lọ lónìí, mo sọ pé kí ilẹ̀kùn yẹn ó ṣí fún ẹ, kí ilẹ̀kùn yẹn kó respect Ọlọ́run nínú ayé mi kó ṣí fún ẹ, kí ilẹ̀kùn yẹn kó respect Ọlọ́run nínú ayé mi ó yá kó ṣí fún ẹ. Bẹ́ẹ̀ ló ṣe máa rí. Àṣẹ ọ̀run kó gorí ẹ̀, ó ní farapa, ó ní sọnù, ó tún sọkún mọ́, nǹkan rẹ ò ní jábọ́ lọ́wọ́ ẹ, ó ní fojú sọkún ọmọ, ó ní fẹ̀yìntì sọkún ọmọ l'Olúwa wí. Gbọ́, ìwọ tí ayé tọ́jú àìlera pamọ́ sí lára, mo pàṣẹ lórúkọ Jésù, gbogbo ọfà ìlera nínú àgọ́ ara rẹ kó máa jáde, kó máa jáde. Bó ti ń jáde kó máa gbiná. Ìdálẹ̀ ló wà tàbí ilé ló wà, ọ̀rọ̀ ìlú tó wà yẹn ká fi bọ́ ní àbọ́yó, kó Olúwa kó fàyè gbà ẹ́. Gbogbo àwọn tó ń dùn kòkò deportation mọ́ ẹ, kó Olúwa kó gbàgbà lọ́wọ́ wọn. Wo ó ní ṣẹ̀sìn, ó dẹ̀ ní ṣẹlẹ́yà, ó ní ṣẹ̀sìn, ó ní ṣẹlẹ́yà. Gbogbo àwọn tó ń wá ìpalára rẹ lọ́lọ́run máa palára. Bẹ́ẹ̀ ló ṣe máa rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kí n tó sọ kókó àdúrà tẹ́ máa gbà láàárọ̀ yìí, ìní ní ọjọ́ kẹfà nínú oṣù keje. Ìní ní ọjọ́ kẹfà la dá ènìyàn ní àwòrán Ọlọ́run. Màá fún ẹni kókó àdúrà tó máa gbà lórí yẹn, ṣùgbọ́n má gbàgbé ọ̀la Friday máa nítumọ̀. Wo bó ṣe máa lọ léyìí, àwọn tó bá láǹfààní àti tètè dé aago 12 sí aago 3, a máa gba mẹ́ta kan, a máa gba àdúrà wákàtí 3 kan alábẹ̀ṣekele aládàgbà fáwọn tó bá gbàgbọ́. Tó wá di aago 9 alẹ́ kùtùkù awu ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀, torí pé àwọn ikọ̀ Ọlọ́run bíi bàbá orí òkè prophet Tọ́lá Olúkáyọ̀dé aka Bẹ̀m̀bẹ̀ Jésù máa wà lábẹ́ ìpàdé live. Gbogbo àwọn èèyàn wọn ìṣòro ó gbé, ṣùgbọ́n àjọlá Ọlọ́run nínú ayé wọn la fi rí wọn gbé. Prophet Ayọ̀délé Bádéjọ aka No Case, àwọn náà máa wà níbẹ̀ láti ìlú ayékù láti lọ máa rù wọ́n wá. Àwọn èèyàn bí ìṣòro kójọpọ̀ lọ́jọ́ kan, lọ́jọ́ yẹn náà bàbá wòlíì ni bàbá kò ṣeun tì láti ìjọ CAC kò ṣeun tì, pásítọ̀ Òkèrántí àwọn ọmọ bàbá Jídé nìyẹn, àwọn náà máa wà níbẹ̀ lọ́jọ́ náà. Lọ́la tí mo sọ ní ọ ni o, bákan náà lọ́la tí mo sọ yìí náà a máa láǹfààní ìránṣẹ́ Ọlọ́run Olúwaṣẹ́gun láti South Africa, àwọn náà máa wà lábẹ́ ìpàdé yìí. Kò tán síbẹ̀, Apostle Ezekiel Oyewọlé aka Ẹlẹ́gùn Jésù, àwọn náà wà lábẹ́ ìpàdé yìí. Wo mélòó ni mo fẹ́ kà, mélòó ni mo fẹ́ sọ, make sure pé o wà níbẹ̀, ó máa lágbára. Wo Olúwa fún mi ní ìran kan, mo mọ̀ pé a gbé mi kalẹ̀ fún àwọn kan tó ń la nǹkan kọjá láti lò mí láti tú wọn sílẹ̀. Ìpàdé tá à ń sọ yìí ó ti mú ká forí korí fẹsẹ̀kẹsẹ̀ fapò kan àpò láti make sure pé ká ṣa gbogbo ẹjọ́ bí ìpàdé ṣe máa nítumọ̀ tí ìwọ àti èmi yóò fi rí ìyanu tiwa gbà lábẹ́ ìpàdé náà. Má wàá mí ṣe o, ọ̀rọ̀ kò ti ọmọ síwájú kọ́ lélẹ́yìí o, bí o ṣe kíwọ fúnra ẹ kó o pe ìyàwó ẹ kó o pe ọkọ ẹ kẹ́ ẹ bọ́ sọ́nà ni o. Ọ̀rọ̀ pé kẹ́ ẹ fọmọ ọ̀dọ̀ ránṣẹ́ kọ́ o, àníkàyìn fúnra yín kẹ́ ẹ bọ́ sọ́nà, kẹ́ ẹ wá gbàdúrà káyé yín ó tẹ̀síwájú, kẹ́ ẹ múyàwó kẹ́ ẹ mọ́mọ́ dání. Bẹ́ẹ̀ ni o, Friday yàsọ́dọ̀ fọlọ́run. Ẹ̀yin tẹ́ ń bọ̀ láti Àbújá, ẹ̀yin ti Súlẹ̀jà, ẹ̀yin tẹ́ ń bọ̀ láti Ìlọrin, ẹ̀yin tẹ́ ń bọ̀ láti Òṣogbo, ẹ̀yin tẹ́ ń bọ̀ láti Àjà, ẹ̀yin Ẹ̀pẹ́, ẹ̀yin ti Ìbẹ̀jú Lẹ́kì, ẹ̀yin tàbẹ́ Òkúta, ẹ̀yin Jẹ̀bú Òde, ẹ̀yin tèmi ní Jẹ̀bú Igbó. Ẹ jájọ pàdé bọ̀
kájọ gbàdúrà àwọn ọ̀dẹ̀ má gbàgbé omi yẹn ti wà lórí pẹpẹ lọ́wọ́lọ́wọ́ tá à ń gbàdúrà sí wà láǹfààní sí tiẹ̀ omi odò mara wà láǹfààní sí àdèjọ gbàdúrà olúwa yóò dẹ̀ mú ìkorò kúrò nínú ìgbéyàwó ẹ̀ àtẹnuṣẹ́ rẹ̀ má gbàgbé pé àdúrà ló ń gbà agbára kọ́ kókó àdúrà tó fẹ́ kó bàdé má gbàgbé orúkọ mi yípadà Pastor Praise Bamisaye fi iṣẹ́ ìránṣẹ́ sí gbogbo àwọn èèyàn wọ́n tó má dẹ̀ fi ránṣẹ́ sí gbogbo àkọ́kọ́ tó fẹ́ bá mi sọ̀rọ̀ 08055951129 lẹ́ẹ̀kan sí 08055951129 gbólóhùn àdúrà kẹ́ ló kàn máa gbà wọ́n máa pariwo bá wọ́n máa sọ pé ọlọ́run ìṣẹ̀dá o ọlọ́run ìṣẹ̀dá o ọlọ́run ìṣẹ̀dá o ṣe àtúnṣe ayé mi níbi tó ti wọ́ wá ìní lọ́jọ́ kẹfà ọjọ́ kẹfà la dá ènìyàn ọlọ́run ìṣẹ̀dá ṣe àtúnṣe ayé mi níbi tó ti wá bó o sì ti ń gbàdúrà yẹn mo dúró bí áńgẹ́lì ọ̀run mo ṣàmì sàdúrà yẹn pé nígbà tó bá gbà á àdúrà yóò gbà á dẹ̀ ṣàtúnṣe sí ayé ẹ̀ níbi tó ti wọ́ wá àlàáfíà nífẹ̀ẹ́ má gbàgbé jẹ́ kájọ pàdé pọ̀ lọ́jọ́ Friday kájọ nà tán bí owó nídìí àdúrà yóò dẹ̀ gbà lórúkọ Jésù ọ̀wọ́ ètò Ìjẹ̀bú-Igbó Chapel of Power Apostolic Prayer Worldwide tẹ́ bá ti wọ̀ Ìjẹ̀bú-Igbó ẹ sọ fọlọ́kadà pé kó lídìí yín pé ẹ lọ sí ilé Chief Mrs. Ìbílọ́lá Ṣọ́lájà ìyá honorable ẹ sọ pé lẹ́yìn Girls Grammar School kò pé méjì Ìjẹ̀bú-Igbó tẹ́ bá ti gbé débẹ̀ ẹ ti rí Somebody Church wa Chapel of Power màmá retí ẹ jẹ́ kájọ gbàdúrà pọ̀ ẹ̀yin tẹ́lẹ̀ wà lókè òkun ẹ sọ fáwọn mẹ̀lẹ́bí yín ẹni kan lọ gba ọkọ̀ BRT lẹ́kọ̀ọ́ wọ́n ṣe ń kó lẹ̀ lẹ́kọ̀ọ́ kan máa ṣáńtà ara wọn bọ̀ ní Ìjẹ̀bú-Igbó ẹ̀rí ló máa já sí lórúkọ yìí gbó má gbàgbé pé lẹ́yìn ìpàdé yìí testimony ló máa end the story tiẹ̀ náà God bless you.